A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́, a kú kó lè dáa. Lágbára Ọlọ́run ọba, ọbẹ̀ dídùn orílẹ̀-èdè Nàìjíríà àjọ tọwò láti jọ jẹ́ tí ó bá wa lára mu láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ Ajé, ọjọ́ 17 nínú oṣù kẹrin ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa fún tòní. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari ti ṣe àbẹ̀wò àti iṣẹ́ ìkíni sí alákòóso àti adájọ́ àgbà tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó di olóògbé Bọ́lá Àjíbọ́lá sílé rẹ̀ ní Abẹ́òkúta. Àwọn ọmọ aṣòfin tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà Dino Melaye ti jáwé olúborí nínú ètò ìbò abẹ́lé ti Ẹgbẹ́ Òṣèlú PDP ní ìpínlẹ̀ Kogi láti díje dupò gómìnà. Àwọn agbébọnrin jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ adarí ọkọ̀ lójú pópó ti ẹ̀ka ìpínlẹ̀ Ògùn tírèsì gbé ní òpin ọ̀sẹ̀ yìí tó kọjá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti fọwọ́ òfin mú àwọn òṣìṣẹ́ ilé ìgbókùpamọ́sí mẹ́rin kan látàrí òkú bàbá kan èyí tó nù nínú ilé ìgbókùpamọ́sí náà bí ẹran nú ọbẹ̀. Àgbàrá òjò ṣiṣẹ́ ibi ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bó ṣe gbé ọmọ ọdún 4 lọ ní agbègbè Ọgbà ní ìpínlẹ̀ Èkó. Lákòótán nínú kókó ìròyìn wa fún tòní, ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ pé ìṣòro tó ń bẹ lábẹ́ aṣọ wọn ó pọ̀, ṣùgbọ́n fàájì àti ẹgbẹ́ ayélujára òun ló mú wọn tó dàbí ẹni wípé wọ́n bá ìgbà mu. Ìyáyà ló sọ̀rọ̀ yìí. Ìròyìn tẹ́lẹ̀ àǹfààní àti gbọ́ dídùn ọbẹ̀ tó kiri rèé. Tá a bá lọ tí a bá padà dé, ẹ kú kalẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li rèé lákọ̀tun. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari òun ló ti bá ẹbí àti olóògbé olólùfẹ́ olóògbé Bọ́lá Àjíbọ́lá ló ti bá wọn kẹ́dùn lásìkò tí bàbá àwọn ṣe lẹ́ńbẹ̀wọ̀n sílé olóògbé náà èyí tó wà nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bó ti jáde olóògbé Bọ́lá Àjíbọ́lá òun ló ti fìgbà kan jẹ́ adájọ́ ní kóòtù àgbáyé tó tún jẹ́ alákòóso fún ètò ìdájọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ adájọ́ àgbà fún orílẹ̀-èdè yìí kó tó di pé ọlọ́jọ́ dé Ààrẹ Buhari tí ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ sí Muhammadu Buhari tó ṣojú fún eyín ọ̀jọ̀gbọ́n Ibrahim Gambari tó ṣojú fún níbi àdúrà ọjọ́ kẹjọ eléyìí tí wọ́n ṣe fún olóògbé Bọ́lá Àjíbọ́lá nílé ẹ̀kọ́ gíga fáfitì aládàáni Crescent tó wà nílùú Abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ Ògùn. Muhammadu Buhari tó ṣe àpèjúwe Bọ́lá Àjíbọ́lá gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ògbóǹtarìgì adájọ́ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ní òótọ́ tó sì jẹ́ pé bẹ́ẹ̀ ni tó bá sì ní bẹ́ẹ̀ kọ́ náà ni. Ó ní ìgbáyé Bọ́lá Àjíbọ́lá àti gbogbo ìgbà tó ń bẹ lẹ́nu iṣẹ́ ọba ló ní orúkọ rere tó sì jẹ́ wípé ìdí rèé tí ilé ẹjọ́ àgbáyé tí wọ́n ṣe mú Bọ́lá Àjíbọ́lá láti wá jẹ́ adájọ́ àgbà kó tó di wípé ó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba náà tó sì padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ Buhari pẹ̀lú iṣẹ́ ìkíni èyí tó fi rán ọ̀jọ̀gbọ́n Ibrahim Gambari, ó ní gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó pàdánù ni ó sì mọ̀ wípé lótìtọ́ àti lódodo ohun ńlá ó ti lọ ní àwùjọ. Ó wá kí ẹbí àti àwọn olólùfẹ́ tó jẹ́ ti ọmọ ọba Jíbọ́lá wípé wọ́n kó ara fẹ́ra kù ẹni rere wọn èyí tó lọ. Ọmọ aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tẹ́lẹ̀ rí eléyìí tó ń ṣojú fún Kogi West Dino Melaye òun ló ti jáwé olúborí báyìí nínú ètò ìbò abẹ́lé ti Ẹgbẹ́ Òṣèlú PDP èyí tó wáyé ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí lójúnà láti lè mọ ọmọ oyè èyí tó kójú òṣùwọ̀n tí ó díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú wọn ní ìpínlẹ̀ Kogi nínú ètò ìbò àwọn gómìnà tí ó wáyé ní ọjọ́ 11 oṣù 11 ọdún tá a wà yìí. Melaye ló jẹ́ pé ìbò tó gbé wọlé láti jáwé olúborí lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ètò ìbò abẹ́lé náà tó wáyé ló ní 313 eléyìí tó jẹ́ pé ó fi nu ẹni tó ṣe ipò kejì èyí
Usman èyí tó ní 127 àpapọ̀ ìbò èyí tóun ní nìyẹn. Bákan náà ní ọdún tó ti fìgbà kan jẹ́ igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ náà eyín Yomi Awoniyi òun ní ìbò tó tó 77 àti ẹni tó ti fìgbà kan díje ipò gómìnà tẹ́lẹ̀ ní ọdún 2019 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP náà tó tún lọ fún ẹlẹ́ẹ̀kejì kó ń fẹ́ lọ lọ́dún yìí ní ìbò pé 56 lòun ní o. Ẹni tó kéde ìjáwé olúborí Dino Melaye gẹ́gẹ́ bí ọmọ yìí tó wẹ̀ tó yán kọ̀ọ̀kan nínú ètò ìbò abẹ́lé tàwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí tó wáyé ní òpin ọ̀sẹ̀ lẹ́ni tó jẹ́ alága fún eléyìí tí wọ́n gbé kalẹ̀ láti ṣe àkóso ètò ìbò abẹ́lé tẹgbẹ́ òṣèlú PDP eyín ọ̀gbẹ́ni Ahmed Makafio òun ló kéde Dino Melaye. Ní báyìí Dino Melaye pẹ̀lú àwọn akẹgbẹ́ láti ní ẹgbẹ́ òṣèlú yòókù ni wọ́n jọ ta kàngbọ̀n gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ gómìnà ní ìpínlẹ̀ Kogi ní ọjọ́ 11 oṣù 11 ọdún tá a wà yìí. Àwọn agbébọnrin kan rèé tí ẹnikẹ́ni kò mọ orúkọ àbí mọ kọ́lọ̀ wọn o eléyìí tí wọ́n jí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ tírèsì àyíhùn àwọn ẹ̀ka eléyìí tí wọ́n gbé kalẹ̀ ní ìpínlẹ̀ Ògùn èyí tó ń darí ọkọ̀ lójú pópó tí wọ́n ti jí gbé lọ ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí lójú òpópónà ìlú Èkó sí Ìbàdàn ní agbègbè kan eléyìí tí wọ́n ń pè ní Elédùmarè fìdíwọ́ o ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn níṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ti jáde o. Wọ́n ní ẹni tó jẹ́ òṣìṣẹ́ tírèsì yìí tí orúkọ rẹ̀ jẹ́ Ọlásùpọ̀ àti ọ̀kan nínú àwọn tó jọ jẹ́ òṣìṣẹ́ ni wọ́n ń lọ sí ibi tí wọ́n pín wọn sí láti máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí iṣẹ́ orí fi rán wọn iṣẹ́ òòjọ́ wọn kó tó di pé àwọn agbébọnrin ọ̀hún dédé da ìbọn bolẹ̀ tí wọ́n sì ṣẹ̀rù bà wọ́n lélẹ́yìí tí wọ́n wọ Ọlásùpọ̀ àti ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n kó wọn sínú mọ́tò tí wọ́n gbé wọn lọ báyìí títí dìgbà tí ìròyìn fi ń kóra jọ ẹnikẹ́ni kò tí ì sọ ibi tí Ọlásùpọ̀ èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ tírèsì ní ìpínlẹ̀ Ògùn tó wà àti ẹnìkejì rẹ̀ tí wọ́n jí gbé lọ ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àti àjọ tírèsì àwọn ti sọ di mímọ̀ báyìí wípé ìdúró sí ìbẹ̀rù sí fẹ́ni tó gbódómì o wípé àwọn rí dájú láti wá àlàyé àwọn méjèèjì jáde ò kìí ṣe òkú wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àti àwọn iṣẹ́ aláàbò náà sì ti ṣèlérí o wípé àwọn sa gbogbo ipá àti agbára lójúnà láti lè rí wípé wọ́n gba àwọn ènìyàn kúrò lákàtà àwọn oníṣẹ́ ibi èyí tó jí wọn gbé lọ. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ àwọn ènìyàn 4 báyìí tó sì ti wà ní àkàtà àwọn ọlọ́pàá fún ìwádìí lórí òkú bàbá kan èyí tó dédé pòórá o ní ilé ìgbókùpamọ́sí nínú ilé ìwòsàn Láǹtóró èyí tó wà nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Òkú bàbá ọ̀hún eyín Jawe Olubori ni wọ́n sọ pé ní bí oṣù kan sẹ́yìn ni wọ́n gbé àyè bàbá náà lọ síbẹ̀ nínú àárẹ̀ kékeré kan ṣùgbọ́n lásìkò tí wọ́n gbé bàbá ọ̀hún débẹ̀ níbi tí àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà tí wọ́n ti ń lu ẹ̀mí bàbá ọ̀hún sọ́tún sósì ọlọ́jọ́ dé tí bàbá ọ̀hún sì dágbére fáyé o èyí tó fà á kí àwọn ọmọ bàbá náà kí wọ́n gbé òkú bàbá ọ̀hún pamọ́ sí àyè ìgbóòkú pamọ́ síbẹ̀. Wọ́n ní bí ọ̀sẹ̀ bíi 3 sẹ́yìn lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò síbi òkú bàbá wọn wọ́n ní òkú bàbá ọ̀hún ló ń bẹ́ẹ̀ nínú yìnyín tó sì gba afẹ́fẹ́ tútù sára o. Wọ́n ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí lásìkò tí àwọn ọmọ òkú náà tí wọ́n gbìyànjú láti tú owó jọ wípé wọ́n fẹ́ wá gbé òkú bàbá wọn láti lọ fi eru èèpẹ̀ fèèpẹ̀ kí wọ́n gbé kúrò nílé ìgbókùpamọ́sí èyí tó wà ní Láǹtóró ní ìlú Abẹ́òkúta ṣàdédé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wá òkú bàbá Jawe Olubori bí ẹni wá ẹran nú ọbẹ̀ èyí tó nù èyí tó túmọ̀ sí òkú bàbá ọ̀hún ó ti pòórá kúrò níbi tí wọ́n gbé sí. Ìyàlẹ́nu ló jẹ́ fáwọn èèyàn pé ṣé bàbá yíra padà láti lọ gbé ìgbé ayé mìíràn níbòmí àbí bàbá lọ sí oko tàbí ó lọ sọ́jà ni o ṣùgbọ́n láṣẹ̀bọ̀ àṣẹ̀bọ̀ ọ̀rọ̀ wọn fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí o èyí tó fà á kí àwọn ọlọ́pàá kí wọ́n bú àwọn èèyàn 4 èyí tó ní ẹjọ́ tó sì ní ṣe pẹ̀lú bí òkú bàbá ọ̀hún bó ṣe pòórá. Ọ̀rọ̀ yìí wà nínú àtẹ̀jáde eléyìí tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí èyí tó gbé síta fún àwọn akọ̀ròyìn pé ní òpin ọ̀sẹ̀ yìí àwọn ènìyàn 4 ni wọ́n ti fọwọ́ òfin mú tí wọ́n sì ti wà ní àkóló ọlọ́pàá láti béèrè bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ lórí ikú àti òkú bàbá eléyìí tó pòórá láyè ìgbókùpamọ́sí nílé ìwòsàn Láǹtóró nílùú Abẹ́òkúta. Àwọn òbí ọ̀rẹ́ alágbàtọ́ ọmọ ọdún 4 kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Chukwuemeka Okoro àwọn ni wọ́n ti wà nínú ìpòrúru ọkàn tòun ti ìbànújẹ́ ọkàn báyìí látàrí ọmọ ọdún 4 ọ̀hún èyí tí àgbàrá òjò àrẹ̀rọ̀dá èyí tó rọ̀ ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tó kọjá tó gbé ọmọ ọ̀hún lọ
ní àdúgbò kan tí wọ́n ń pè ní Noble Street ní Ọgbà nílùú Èkó lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, wọ́n ní ọmọ ọdún 4 ọ̀hún lásìkò tí òjò ń rọ̀, wọ́n ní ló ń ṣeré létí afárá àti létí kòtò kékeré ìdáminù kan, èyí tó jẹ́ pé inú rẹ̀ dùn bí ti ń ṣeré nínú òjò ọ̀hún láláìmọ̀ wípé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó ọmọ jẹ́ ìgbà mìíràn a máa ṣekú pa ọmọ o. Wọ́n níbi tí ọmọ ọdún 4 ọ̀hún Chukwuemeka Okoro tó ti ń ṣeré létí omi ọ̀hún tó sì jẹ́ etí kòtò ìdáminù èyí gọ́tà tó wà lẹ́bàá àdúgbò àti ilé wọn. Wọ́n ní ṣàdédé lẹ́sẹ̀ ọmọdé ọ̀hún ti ṣe ọmọ ọdún 4 lóyọ̀ lọ́mọ náà sì kú sínú kòtò. Wọ́n ní gbogbo akitiyan láti rí pé wọ́n tẹ̀lé ọmọ ọ̀hún bí àgbàrá òjò bó ti ń gbé lọ ló já sí pàbó títí di wákàtí tí ìròyìn fi ń kóra jọ. Wọ́n ní ẹnikẹ́ni kò lè sọ ibi tí àgbàrá tó gbé òkú ọmọ ọ̀hún lọ. Ní báyìí wọ́n ti wá ké sí àwọn ènìyàn láti wà lójúlọ́lá kan fi ṣọ́rí o pẹ̀lú àkíyèsí èyí tó le koko wípé ní ìgbàkígbà tí òjò bá ti ń rọ̀ kí wọ́n máa kó àwọn ọmọ kékeré kúrò níbi tí àgbàrá òjò tó bá ti ń ṣàn fún ààbò lórí ẹ̀mí àwọn ọmọ ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà olórin takasùfé tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọkùnrin Ọ̀nàyàn Mbok tí gbogbo èèyàn mọ̀ sí Ìyáyà ohun màdómà ti sọ jáde báyìí o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin takasùfé tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ pé nǹkan ò dánmọ́rán o, nǹkan ò ṣẹnure fún wọn, ṣùgbọ́n tó jẹ́ pé oníkálukú ó ń pamọ́ra ni o ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní bàtà ń ta lẹ́sẹ̀ ṣùgbọ́n tí wọ́n kò lè wí síta látàrí bí gbogbo nǹkan ò ṣe lọ dédé bí wọ́n ti rò tẹ́lẹ̀ àti bí wọ́n ti ń jẹ ayé ọ̀hún tẹ́lẹ̀ sí ẹ̀yìn. Ìyáyà tó sọ̀rọ̀ yìí lásìkò tí ọ̀kan nínú àwọn tó jẹ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ èyí tó wà lórí ayélujára tó ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò èyí Jude ni ó sọ di mímọ̀ wípé lọ́wọ́ báyìí nǹkan ò dánmọ́rán o, oríṣiríṣi ìpòrúurú ọkàn làwọn olórin takasùfé orílẹ̀-èdè Nàìjíríà wà, ṣùgbọ́n tí wọ́n ṣe bí ẹni wípé inú wọn dùn. Ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn nínú wọn ò dùn rárá nítorí pé kò sí owó, bẹ́ẹ̀ sì rèé ayé tí wọ́n ń gbé tẹ́lẹ̀ ó ti mú wọn lẹ́nu, ó sì ti jẹ́ kẹnu wọn fẹ̀ sí ayé eléyìí tí wọ́n ń lò lọ́rọ̀ báyìí o. Bẹ́ẹ̀ bá gbàgbé, Ìyáyà ló dédé ju àdó ọ̀rọ̀ kan sílẹ̀ nínú oṣù kejìlá ọdún tó kọjá o níbi tó ti sọ lórí abẹ́yẹfò Twitter rẹ̀ wípé kí ló dé o, ṣé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣé wọ́n ti gbàgbé òun ni tàbí àwọn ènìyàn tí wọ́n máa ń ṣe ìnáwó tí wọ́n ń pa àwọn olórin takasùfé ṣé wọ́n ṣe ìnáwó mọ́ni, wípé láti bí ọ̀pọ̀lọpọ̀ oṣù àtọdún sẹ́yìn kò sí eré kankan tóun lọ o, kò sì sí ẹnikẹ́ni tó pe òun sí òde eré eléyìí tó bà òun lọ́kàn jẹ́ jọjọ o. Ó ní tóun ti kọrin gbẹ̀yìn báyìí ọdún 2021 lòun ti kọrin tó sì jẹ́ pé látìgbà náà nǹkan ò lọ déédé fóun mọ́ o. Ní báyìí Ìyáyà ni àfi kí Ọlọ́run ọba kó ṣàánú wa o. Ó ní bẹ́ẹ̀ bá rí àwọn akẹgbẹ́ òun lórí ayélujára gbogbo pẹ̀lú ayé tí wọ́n ń gbé bẹ̀ ẹ̀rọ ìpè nǹkan tẹ́mọ̀ràn, ṣùgbọ́n ayédèrú ìgbé ayé òun ni wọ́n lò lórí social media gẹ́gẹ́ bó ti sọ. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti kàn ní ayélujára Fẹ́lifẹ́li TV lónìí ti ṣọjọ́ ajé. Lórí ibi tẹ́ tí mo wà yìí ẹ subscribe kí ẹ sì rí pé ẹ tẹ bọ́tìnì notification bell, eléyìí yóò máa sọ fún yín bí àwọn ètò àbáṣe gorí afẹ́fẹ́. Bákan náà ẹ share, ẹ like, ẹ fi comment yín síbẹ̀. Lórí Facebook náà ẹ lè tẹ̀lé wa ìròyìn Fẹ́lifẹ́li lórí Facebook. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní àti bọ́ọ̀tún ìròyìn míì, èmi Fúnmi Adénúgà tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán ìgbàládùra wípé ire àtayọ̀ ní tiwa o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.